tí a ò ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ọmọ káàárọ̀ òjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin èèyàn, ìbẹ̀rẹ̀ ogun la máa ń mọ̀ a kì í mọ̀ parí ẹ̀ o. Olójú jíjì bá ní láti òkèèrè ló ti yẹ kó ti tètè mú ẹkún rẹ̀ sùn káyé ó mọ̀ pé ó ń sunkún. Káyé mọ̀ pé ó ń sunkún ká mọ̀ pé nǹkan tó bóyá tó ń complain lórí tàbí pé nǹkan kan sáà ń dùn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣe jẹ́ kí ló dé tẹ́ ẹ fẹ́ ká sùn ká forí lé oṣù ká àti ìbọnú àwọn kan tí wọ́n kó lọ wọ́n tún fẹ́ máa ṣe nǹkan míì tí yóò tún fún àwọn èèyàn l'opportunity láti tún tó wọlé sí wa lára. Síbẹ̀síbẹ̀ náà àwọn ọmọ Yorùbá kan tí wọn ò ní láárí tí wọn ọ̀rẹ́ ni bí wọn tí wọn ò níran re wọn tó ń support irú nǹkan yẹn. Ẹ dákun torí Ọlọ́run mo fi Ọlọ́run Lédùmarè bẹ̀ yín ẹ wo irú brọ́dà mi kárí irú ẹni yìí ò sí láyé sìn tí wọn ò tó fi wọlé sí wa láàánú mọ́ ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ listen kẹ́ ẹ gbọ́ nǹkan tí brọ́dà mi sọ. Àpò oṣù tuntun ní 1st of July year 2026 Adékúnlé ìlú àlùkò ní convener of Ṣakí Fest. Wọ́n bring important issue kan tí wọ́n fẹ́ kájọ iron out kájọ wò fúnra wa. Are we getting it right? We are getting it wrong. I have a first class information that wọ́n fẹ́ dá kára padà wá sí Ṣakí. Kí wọ́n pè kára? Kára níbi tí àyè tó fi sílẹ̀ fún àwọn tó ń ta màálù. Basically, àwọn tó jẹ́ àwọn Fúlàní àtàwọn ọ̀dọ́ because ọmọ táwọn ọ̀sìn màálù anyway land sí ní àdìpọ̀ ìgbìmọ̀ nípa yìí. And kára jẹ́ nǹkan tí Ṣakí ti nígbà kan rí. Ibẹ̀ náà sọ di complex nínú Ṣàngó mbẹ̀ tó yẹ pé àwọn ìwádìí ṣe dáadáa mbẹ̀ ètò ó ṣe ọ̀pọ̀lọpọ̀ business nígbà òun ìsílẹ̀. Bẹ́ẹ̀ kí ló tún kára Ṣakí gan? Kí ló tún kára Ṣakí? Kí ló tún kára Ṣakí ni pé ẹni òwe 2000 and ẹni of 1998, 1999 to 2000 the issue of this Fulani táwọn yẹn ṣe express in Nigeria ń ṣe ní Ṣakí. Nínú oko wọn lọ pa àwọn èèyàn wa wọn bá àwọn èèyàn wa sọ wọn ṣe wọn ló ṣe wọn ṣe gbá ẹni pé dọkítà Ṣakí òkè ń gbà bọ̀gẹ̀ àbí wọn ṣàfẹ́ ìdánilẹ́tì wọn kọ̀ fún wọn. So one gets too hard for them to stay. Bá a ṣe ń sọ̀rọ̀ yẹn sì àwọn community kọ̀ọ̀kan sì ní táwọn Ṣakí sí wà àbáwọn Fúlàní sí wà ń bẹ̀rẹ̀ tó ń gbígbà àlàáfíà wọn bẹ̀rẹ̀. So they have to leave. Wọ́n ọjà yẹn mọ́. Wọ́n là ẹ̀ṣẹ̀ ṣe kí n gbà yẹn kò tí ì sọ gbogbo pé à ń jiyàn gbé àṣẹ kìíní kan sí ojú Fúlàní ọ̀la ń gbà yẹn. There was a time táwa ṣe kìíní tó yẹ pé tí wọ́n bá kiri àwọn nǹkan wá pé báyìí Fúlàní wọlé kò ní wọlé. They don't kọjá ìyára wọn. So as time goes on, so wọ́n kúrò Ṣakí and they moved that car to Ilesha Abariba. The Ilesha Abariba is a Barutin local government in Kwara State. They were so happy. Àwọn ní kan Kwara and wọ́n máa jẹ́ lẹ́wọ́ ilé olóòótọ́ and they are doing fine lórí ẹ̀. Ọjà Monday and Thursday wọn ní Barutin wow people are now enjoying. So then kẹ́tọ́ mọ̀ káyọ̀ àti kọ́ wà ní Kwara àbẹ̀ ọkọ̀ wà láyé Abẹ́òkúta tẹ́lẹ̀ ẹ̀lẹ́à ní Ogun State nítorí pé wọ́n padà wá sísàlẹ̀ wá ń bì wọ́n sún omi lórí Ṣakí náà tí ìbọn ti ń dàgbà sí bẹ̀rẹ̀ sí rẹ̀ kára náà. Mo fẹ́ kára rántí ìgbà kan ṣe rántí ìgbà tí General Muhammadu Buhari wà ní president Nigeria as elected
democratic president ní ìṣọba tó jẹ́ olóògùn gbà yàn wọ́n fẹ́ gbé kílé kan àgbà tó ń pè ní Ruga ni pé ó fẹ́ gbé àyè kọ̀ọ̀kan fún àwọn Fúlàní ní ìlú kọ̀ọ̀kan tí wọ́n máa ṣètò fún tó ti máa ṣe tó máa ní open grazing ní tí wọ́n ní máa ṣe màálù tó máa ní káàkiri láwọn à ń ṣe àyèmọ́ sọ́dà tó wá lè máa wọ́n tó infiltrate láti ìlú mi láti wá dá wàhálà lọ. And people said no. I am one of the people that said no. Wọ́n àjọ sọ pé ẹ fẹ́ fún wọn lẹ̀ wọ́n fún wọn lẹ̀ tán sí máa ń sìn wọ́n dọ̀kọ́ máa ló wọ́n làwọn nílẹ̀ wọ́n máa claim in the next 100 years. Our generation we are not bastards. So àwọn ènìyàn gbà. So mo believe tradition ló ń fa gbogbo wàhálà tó ń ṣe é sìn. Náà bá tu ọ̀rọ̀ Kwara àti ọ̀rọ̀ Kára ní Ṣakí. Kára kí ni bẹ́ẹ̀ ti Kwara fún wa Kára fún wa nígbà táwa dé nígbà fún wa nígbà yìí. Kí ni Ṣakí gé ìlú Kára nígbà tá a ní Kára ok kí ni wọ́n fọwọ́ Kára ṣe ìgbà tó ń tán sí ìgbà ṣe kòkó àdéhùn tó fọwọ́ kòkó ṣe àti kòkó wa University of Ibadan ìyá náà fọwọ́ ẹgbẹ́ universities and the like kí ni wọ́n fọwọ́ Kára ṣe ìjà àgbègbè àkàlẹ̀ ojú òsì lànà. Àwọn tó ní Kára ń sè ní àgọ́ àtàwọn náà experience ọ̀pọ̀lọpọ̀ nǹkan láì mú iye ìgbà ní àwọn èèyàn lọ àwọn ajínigbé máa wá tí wọ́n á dẹ̀ rí trace ní kíní àwọn àgọ́ rẹ̀ there is a case recently that àwọn kan lọ jíyàn gbé nígbà tí ìbílẹ̀ ọjà Kára débẹ̀ ní àgọ́ rẹ̀ bí àgọ́ rẹ̀ jẹ́ ìlú tó wà ní ti Ṣakí wọ́n rí i pé Fúlàní tí ó jẹ́ àwọn gbé lọ́wọ́ lọ́jà yìí náà torí Fúlàní ìkọ́mọ̀ ẹ̀ka ẹ̀ka tí ó ti gé ó di ìṣù fún ọmọ ẹ̀ gbà yẹn and ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ègé báyìí náà ègé owó Kára tó ń jẹnẹrétì ìwé tó jẹnẹrétì ní àgọ́ rẹ̀ kí ló fi dà sí kí ló ń kọ ẹ̀ tí ní Ṣàbàǹbá kí ló fi dà bẹ́ẹ̀. There's nothing they are adding to the economy, adding to the growth of the town. So àwọn péréte ló máa jẹ owó bẹ́ẹ̀ àwọn ìlú máa ṣàkóbá fún. In this type of insensitivity, this type of insecurity, ẹ̀rọ insensitive, lórí ọ̀rọ̀ kan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀sìn. Tí wọ́n fi dá Kára yẹn sílẹ̀. Àwọn púpọ̀ wọn alábẹ́ náà ti máa wọlé tí wọ́n á di bí wọ́n ṣe wọn àwọn kan ní àwọn fẹ́ wá ta ẹran ni. So tó máa dé tí wọ́n ní àwọn fẹ́ wá gba àwọn tó wọ́n wá gbà kan lọ wọ́n ní àwọn fẹ́ ta ẹran ni. Máa fún wọn chance ẹ̀ dẹ̀ pé ẹ̀ ń ṣàkíyèsí mọ̀ pé àwọn pípé nílò àwọn gan seriously jọ àwọn ti tọ̀hún yẹn lọ. Mo remember nígbà tí wọ́n wà bẹ́ẹ̀ láyé Amadésínà tí Muhammadu Buhari wá bá wọn gbà yẹn pé àwọn èèyàn wá ń pa àwọn èèyàn wọn or something like that. Ó wà nínú newspapers láti tó yẹ newspaper and companies. Now nítorí kọ́bọ̀ bíi táwọn péréte kan tó máa jẹ tí mi ti mọ̀ ń kọ́ wọn. Wọ́n fẹ́ dá Kára padà ẹ̀ Ṣakí. Nígbà tí àwọn èèyàn tó láti send àpòpì lọ wọ́n fẹ́ invite Fúlàní wá Ṣakí fún wa. Wọ́n tún wọ́n kíní yẹn. Some people are warning me má sọ ọ́ lè consume ẹ o kìnìkan wọ́n ní kìnìkan wọ́n lágbára wọ́n ṣe oúnjẹ. Tí àwọn bá lọ àwọn kan tó máa dìde ní máa ń sọ ọ́sẹ́. It's not about me, it's about the generation to come and cast sọ tó wá jẹ́ òdodo wàrà mẹ́sìn. The state government should please look into it. Ọjà tó fẹ́ lọ fún ọ̀dọ́ kan náà àwọn sójà ló distract wọn òde pọ̀ ṣe wọ́n ní kọ́ lọ pàwé alọ́dọ̀ local government chairman àti wọn lọ pàwé lọ́dọ̀ kábíyèsí. Are you going to give them that away, the chairman and the kábíyèsí? I think this is a very bad move. I think this will cost us. I guess tí a bá ṣe eléyìí máa dárò next àwọn bá ṣe fídíò àwọn tó wà mẹ́tò wọ́n fẹ́ jẹjẹ kújẹ yẹn ìmọ̀ dárò kan lẹ́ẹ̀kan kẹ́kọ̀ọ́ tó àwọn tó fẹ́ put live àwọn èèyàn wa at risk Ṣakí ni ò tó wà máa jí wa gbé tí wọ́n ti dá ẹ̀rọ ẹ̀yọ̀ kan ilé ọ̀la ń lọ straight. So we wanted to put our life at risk. Àwọn náà ní mẹ́rin láti put orúkọ sí media láti put our life and family into risk again. So before then, I think we will can work as a team. Ká lọ fight the insecurity tí tó ń fèsì wáyé. Èyí tẹ́tẹ́ káwọn kan máa ń ṣe wàhálà. Láwọn kan torí kó fẹ́ jẹ náà kan náà bí wọ́n mọ̀ lọ tẹ̀ fáwọn Fúlàní láti tó ń sún wa nígbà yìí. It just has to be wise. We are Nigerians, fine. But most àwọn àwọn ẹran yẹn mọ̀ sọ ìsáàbà Nàìjíríà láti Niger láti àdọ́sọ́rí láti Burkina Faso láti Mali ó tún máa ń da ẹran wá sí àyẹ̀wò àbíbáyìí. We have to be very, very wise in our dealings. Ṣakí o, ìtura mélòó tó máa agree kí wọ́n ṣe Kára yìí. Ṣé nítorí náírà kan náà bí táwọn kan pé tí wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ dáwà náà mílẹ̀ báyìí. I believe we are going to work towards that. Help us to share and say no to Kára in Ṣakí and no to Kára in Ṣakí. And share in this about the video. Thank you so much. Look, I'm Adekunle M. Lawal, the convener of Ṣakí Fest video. Convener of Ṣakí Fest. Brother mi alálùbáríkà àwọn òbí ẹ ò ní fojú sunkún ẹ ò ní ráre ilé tó ṣe yìí ò ní yí ẹ lọ́wọ́ ilé tó ṣe yìí ò ní yí ẹ lọ́wọ́ n tá ń sọ rèé o ṣe mọ̀ pé ọmọkùnrin yìí fi ẹ̀mí ara rẹ̀ lẹ́nìyẹn báyìí ó lọ sọ pé wọ́n máa lé ẹ káàkiri tó o bá sọ ọmọ sọ̀rọ̀ ẹ̀
ọdẹ pàápàá sọ ó wá sọ statement kan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa lè má listen sí statement yẹn. Ó sọ ní sọ pé bí wọ́n bá tiẹ̀ parú àwa àwọn ẹlòmíì ó tún dìde. You can imagine that statement. It's not about him. Only it's not about him. Ẹ̀yin olórí burúkú kan wá wà ní Ṣakí tẹ́ nígbàgbọ́ wípé ẹ tún máa jẹ́ kí ìparun dé bá àwọn ọmọ ìyá tiwa. Àní gbà fún yín pẹ̀lú ògo Ọlọ́run, ẹ parẹ́ máyé lára ni. Àní gbà fún yín o. Torí pé ọ̀rọ̀ àwọn Fúlàní olórí burúkú kí náà ń porúkọ ẹ̀ tó wà ní Ìwó, òun ló dá gbogbo orí burúkú tí sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ̀. Tó bá jẹ́ pé nígbà tí gbogbo Yorùbá ti yarí páwọn ọ̀fẹ́ Fúlàní mọ́, Yorùbá ò gọ̀, orí wọn ò dẹ̀ dàrú, wọ́n mọ àwọn Fúlàní tó jẹ́ pé wọ́n ti dọmọ ìyá wa tí wọn ò ní fọwọ́ bà. Nígbà tó gún ṣẹlẹ̀ ńjọ́sí táwọn kan ń para wọn, ṣé àwọn ọmọ Yorùbá ò ṣèfù wọn ni? Àwọn ọmọ Yorùbá ṣèfù àwọn tí wọ́n fẹ́ ṣèfù náà. Ogun àwọn Haúsá tó ṣẹlẹ̀ ní Ifẹ̀, ọ̀pọ̀lọpọ̀ Yorùbá náà fa àwọn Haúsá kan wọlé pé kán má jà kán má bàbá ogun lọ. So now èyí sì láyà brọ́dà mi, Ọlọ́run ràn ẹ́ lọ, mo fẹ́ kó o dárúkọ àwọn yẹn kí gbogbo ọmọ Yorùbá ọmọ jí gbé wọn ṣépè láàárọ̀ kùtùkùtù ká tó jáde nulẹ̀, ká tó fi nǹkan kan bánú, ká máa jí gbé wọn ṣépè láàárọ̀ kùtùkùtù. Nígbà tí ẹ rí wípé Olúwo tẹ́rí tí Olúwo ti bàjẹ́, ẹ̀mí àwo, torí ẹ má bínú, mi ìfẹ́ ká máa dárúkọ Olúwo, orúkọ bàbá wa ni Olúwo, orúkọ bàbá wa Yorùbá ni Olúwo. Ẹ̀mí àìwó lẹ́yìn ìgbà tó ti bà nǹkan jẹ́ tí gbogbo ayé láwọn ọ̀fẹ́ Fúlàní tí wọ́n ní dandan kán máa bọ̀ aṣọ́dọ̀ ẹ̀, ṣé bá ti ń wà ńbẹ̀ yẹn náà ni wọ́n ń lọ ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe yìí. Àbáwọn kan náà lọ ẹ̀wù ọ̀rọ̀ tí statement tí ẹ̀gbọ́n yẹn sọ, wọ́n ní wọ́n wá láìpẹ́ yìí, wọ́n ní wọ́n wá jí àwọn kan gbé. So àdúrà àwọn tí wọ́n gbé yẹn, ẹnìkan ọmọ àkàṣẹ rẹ̀ kan ti gé, sẹ́yìn pé àwọn èèyàn bíi 2-3 ọ̀sà wọ́n lè wá observe àwọn nǹkan kan. Now wọ́n ní ọjà tó wá tẹ̀lé, wọ́n wá rí ẹni tí wọ́n jọ wá gbé èèyàn yẹn gangan tí ẹsẹ̀ tó ti ọmọ àkàṣẹ tó ti kú òǹbẹ̀ yẹn ti kú òǹbẹ̀, wọ́n dẹ̀ rújú ẹ̀, àwọn tó wá jí wa gbéjọ yẹn ni. Sẹ́yìn pé tí wọ́n bá ti jálù wọn láàrin àwọn kan sá. So now wọ́n wá irú ẹni yẹn, ṣé kò jẹ́ nǹkan tó lè dogun lè kíákíá? Nítorí pé ẹ̀yin olórí burúkú Yorùbá kan ẹ sì ń fara pamọ́ sí wa lábẹ́ pé Yorùbá ni yín. Ẹ fi ọmọ ẹyẹ sábẹ́, ẹ ń gbin àgbàdo. Ṣé àmọ̀ pé ẹ bá ti ń gbìn ní ọmọ owó jẹ? Ẹ ṣe dáadáa, ìdẹ̀rù pé dáadáa lè wà nínú ìgbésí ayé yín. Gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé èrò ọkàn rẹ̀ ń sìn láti tó wá dá ọjà kárà tí wọ́n ti máa ta màálùú sí ilẹ̀ Yorùbá, ṣé bẹ́ẹ̀ ibi gbogbo wa náà la gbọ́ ohun tí ẹni sọ pé wọ́n ti dá á lẹ̀ tẹ́lẹ̀. Ṣé bí nǹkan kan ló lé wọn kúrò ńbẹ̀? Ó dẹ̀ yà mí lẹ́nu o. Àwọn ọmọ Ṣakí ò dẹ̀ ṣe báyìí o. At least mo ti lọ Ṣakí, mi ò lọ Ṣakí, mo ti lọ Ṣakí tó bí ẹ̀mẹ́wàá rí o. Àwọn bàbá, àwọn ọmọ, àwọn ìyá tó níláárí, àwọn ọmọge tó níláárí wọ́n pọ̀ ní Ṣakí o. Bẹ́ẹ̀ ṣe wá la ojú yín lẹ̀ táwọn olórí burúkú bíi mélòó kan tí wọ́n wàá sọ ìyá daláìlọ́kọ, tí wọ́n sọ bàbá daláìlọ́mọ, tí wọ́n sọ ọmọ daláì ní bàbá aláìlóbìí lójú yín. Now ẹ wo ọ̀rọ̀ Akíntẹ́ni yìí sọ pé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́, ó ti fara rẹ̀ kalẹ̀ sìn. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn ní Ṣakí, nǹkan kan gbọ́dọ̀ sọ ọmọkùnrin yìí o. Governor of your state, nǹkan kan ò gbọ́dọ̀ sí ọmọ yìí o. Ṣé ẹ mọ oríṣiríṣi nǹkan tí a ti fi há ẹ̀yin lọ́rùn? Bó tilẹ̀ jẹ́ pé èmi mọ̀ pé kì í ṣe gbogbo tí wọ́n fi há yín lọ́rùn yẹn náà ni lẹ́mọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n position tẹ́ wá sí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ shift sí yín lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n mọ̀ shift sí yín lọ́rùn. Therefore Ṣakí Ọ̀yọ́ state ló wà o. Ọmọkùnrin yóò gbọ́dọ̀ kú, nǹkan kan ò gbọ́dọ̀ sí ọmọkùnrin yóò. Gbogbo ẹ̀yin tẹ́ wálẹ̀ jẹ́ gbajúmọ̀ ní ìlú Ṣakí. Àṣé bí èèrà lásán bá rin ọmọkùnrin yìí, àṣojú tì yín, àṣẹ ẹ̀jẹ̀ kankan, àṣẹ ẹ̀ní rí.
tí èèrà lásán tó bá rin ọmọkùnrin yìí, ọmọkùnrin tó fẹ́ kó gbogbo ọmọ Yorùbá yọ kúrò nínú ewu yìí. ẹ kú ojúmọ́ ẹ̀yin èèyàn mi, mo ní ká tó bẹ̀rẹ̀ rìkọ́dí láàárọ̀ yìí kí sáré fi kankan tó yín létí ìròyìn tó ń gbóná fẹlifẹli. ètò kan wà lórí Sokoti TV, ètò ìgbẹ́jọ́ òun la pè é, ètò ìgbẹ́jọ́. kí lètò ìdálé lórí? tí ẹ bá ní ìṣù láàrin ọkọ àtìyàwó, láàrin bàbá àtọmọ, láàrin ìyá àtọmọ, láàrin ọ̀rẹ́ méjì tí kò ṣeé yanjú, tá a fẹ́ gbé lọ ilé ẹjọ́, tá a fẹ́ gbé lọ police station, ọ̀nà wà tá a lè fi yanjú ẹ̀ láàrin ara wa nítùbí ìnùbí lórí Sokoti TV. ẹ jẹ́ ká subscribe kẹ́ ẹ wo tètò ìdálé lórí. ètò kò sí tó lè le títí tí ò ní dẹ̀rọ̀, kò sí tó lè gbóná títí tí ò ní tútù. Please subscribe to Sokoti TV. ẹ gbádùn ara yín. ètò ìgbẹ́jọ́ òní program, Sokoti alágbẹ̀dẹ ọ̀run òní pírẹsẹ́ńtà. ẹ gbádùn ara yín, gbà síbẹ̀. ẹ̀yin olórí burúkú tẹ̀dẹ̀ ń fẹ́ ká yẹn gangan ó lè jẹ́ níjọ́ táwọn ará bíi bá débẹ̀ tán ọmọ ìyá yín wọn kọ̀ọ̀kan jí gbé. tí wọ́n bá wá ń sọ wípé òkè ẹ jẹ́ á work against nǹkan tí ó padà di ọ̀ràn sí gbogbo yín lọ́rùn lọ́la. n tó sọ yìí ìran Yorùbá ló gbè níjà. tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí, a mọ̀ pé pẹ̀lú ìmọ̀ sí ọmọ Yorùbá ni. gbogbo èyí tẹ́ wá jẹ́ lágbára ní Ṣakí, ẹ bá wa ró ọmọkùnrin yìí, irú wọn ikú ò gbọdọ̀ pa wọ́n. akin tẹ́ ẹ ní níbẹ̀ ní ara àwọn akin tẹ́ ẹ ní ní ìlú yẹn òun lélẹ́yìí. eléyìí wà òkè kí mi ò rí bí ẹni tẹ́bi ń padà, ó lè kú Ṣakí kọ́ mọ ságbọ̀n padà kọ́ mọ sálọ Èkó náà. ṣùgbọ́n nígbàgbọ́ pé orírun tòun nìyẹn àwọn kan ṣe plan àti wá babẹ̀ jẹ́, òun dẹ̀ wà bẹ́ẹ̀ wà ní sọ̀rọ̀ ó ní báwọn ọ̀rẹ́ òun ṣe wọ́ọ̀nù òun tó. òun sọ pé rárá òun ò lè bọ́ sọ̀rọ̀ pátápátá. it's not about him. pé bí òun ọ̀bá lè sọ ọmọ lẹ́nìí ẹlòmíì ò tún sọ lọ́la. ẹ dákun ẹ wo làákàyè. so ẹ̀yin ọmọ Yorùbá mo mọ̀ fẹ́ bẹ̀ yín, ẹ mọ̀ jẹ́ ká rọra. ìkànnì ń bẹ ńlẹ̀ táàtì ìmọ̀ ibi tí ó já sí yìí o. àwọn ọmọ náà jí kó ní Ògbómọ̀ṣọ́ táàtì ìmọ̀ ibi tí ó já sí yìí o. ṣojú gbogbo yín ni wọ́n ṣe dú ìkan, wọ́n fi ìyẹn pàrokò ránṣẹ́ sí wa ní o pé kẹ́ ẹ mọ̀ pé gbogbo àẹ̀mí àwọn eléyìí náà ò tó nǹkan kan lọ́wọ́ wa o. so ọmọ Yorùbá kan ó sì tó láyà yóò tó wá máa gba àpapọ̀ Fúlàní yẹn. ẹ ó rí pé gbogbo àni mo máa sọ pé kì í ṣe gbogbo Fúlàní ni ọ̀dà. wàláì tàláì kì í ṣe gbogbo. ṣé bí Fúlàní kan ẹbí ọmọ Fúlàní kékeré kan ló invite Chief Sunday Igboho ń jọ yẹn pé tó bá jẹ́ wípé tí wọ́n ń ṣe láti dáàbò bo gbogbo ọ̀ràn wọn ni òun rẹ́dì láti join Sunday Igboho. òun dẹ̀ gbogbo àwọn tó yẹ, gbogbo àwọn information tó yẹ kó òun fún wọn òun dẹ̀ fún wọn. ṣé bọ́mọ Fúlàní lè yẹ? àti ẹ̀pá àwọn ohun rádaràdá tó ń bu àwọn ọmọ tí wọ́n ti ya wèrè tó ń bu agbọ́ta àwọn yẹn. ṣùgbọ́n ṣe Fúlàní lélẹ̀ tó sọ̀rọ̀ yẹn náà tó lóun rẹ́dì àti join Chief Sunday Igboho. òun dẹ̀ rẹ́dì àti líìkì gbogbo òun dẹ̀ láìkì àti líìkì gbogbo àṣírí fún un. now sísá bá ti wá mọ̀ pé kì í ṣe gbogbo wọn, táwọn pé kì í ṣe gbogbo Fúlàní ní bandit. ṣùgbọ́n tá a tó wá àgírí yìí sí pé a fẹ́ dá ọjà kan lẹ̀, ọjà kárà kan lẹ̀ tí gbogbo àwọn Fúlàní ọmọ àná wọn kó màálù wọn kẹ́ran wọn kó gbogbo ẹ̀ síbẹ̀. ẹ̀rù tí ẹ̀ bà yín nínú àsìkò pẹ̀lú tó ń lọ lọ́wọ́. kábíyèsí wa ní Ṣakí ojú ọmọ ní tì yín, agara ò ní dá yín o kábíyèsí. bàbá wa Ọ̀kẹ́rẹ́ Ṣakí, àwa nífẹ̀ẹ́ yín gan-an torí para àwọn ọba tó ń ṣe dáadáa ni yín, a nífẹ̀ẹ́ yín gan-an. ẹ bá wa rí sí ọ̀rọ̀ yìí, ẹ bá wa mójútó ọ̀rọ̀ yìí, ẹ bá wa mójútó ọ̀rọ̀ yìí, ẹ sì bá wa mójútó gáì tó sọ̀rọ̀ yẹn. bàbá ara àwọn ọjọ́ ọ̀la yín nílùú yẹn nìyẹn o. àwọn tí
ó tẹ pé kábíyèsí tiẹ̀ tráfù àwọn tó fi lélẹ̀ fún lọ́mọ tẹ́rí tó sọ̀rọ̀ yẹn o mo sọ́rí pé mo pè lọ́mọ ṣùgbọ́n bí ọmọ náà lè jẹ́ sí mi mo ṣáà jùlọ lọ́jọ́ orí so tí irú ẹni yẹn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí gbogbo yín sì la ojú yín lẹ̀ tí wọ́n lọ rè ń járú ẹni yẹn léèkanná bàbá ẹ̀yin náà já léèkanná o ẹ̀yin náà já léèkanná ọlọ́run ní bojú ọ̀la yín jẹ́ o bàbá ọlọ́run ní bojú ọ̀la yín jẹ́ ní fojú sunkún kankan nínú àwọn ọmọ yín níbẹ̀ yẹn ẹ bá wa mójútó ọmọkùnrin tó sọ̀rọ̀ yìí àwọn tí wọ́n ń wọ̀nù ẹ̀ wọ́n máa ń tán rí o wọ́n máa rí sì tán fi sọ o then brother mi àwa náà wá ń dúró pé kó o tètè bá wa fi orúkọ wọn ránṣẹ́ ṣàlàyé dáadáa ẹni tó bá mọ orúkọ ìyá rẹ̀ ìyá tó bí gangan dárúkọ ẹ̀ lágbájá ọmọ lágbájá so that gbogbo wa láàárọ̀ ká tó jáde ńlé a lè mọ̀ pé a ti ní engagement àwọn tá a máa lọ rọ̀jò ìpèlé lórí nílẹ̀ Yorùbá ogun ní sí ní mú ìpè sí ní jàǹdà o síbi tá a bá délé ní pẹ̀lú àwọn ọmọ wa kan tó ti wà ń gbó káàkiri kì í sì táwọn Ògbómọ̀ṣọ́ yẹn nìkan wọ́n wà káàkiri bẹ́ẹ̀ ni olórí burúkú kan ó tó wá máa sínà tí àwọn tó ń commit atrocity yẹn tí wọ́n tó tí tẹ́sẹ̀ wọn ó tó fi hàn ní lọ́dọ̀ wa ṣé tí nǹkan tó bá ṣẹlẹ̀ nǹkan Ṣakí ṣé kò tí ì ṣèmí Ìbàdàn ni tó bá sára Ṣakí ṣé kì í sára Ìbàdàn ni ṣé kì í sára Èkó ni ṣé kò tí ì sára Ẹ̀gbá ṣé kì í sára Oǹdó kì í sára Èkìtì kì í sára Òṣogbo kì í sára Ìlọrin ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká pariwo báyìí o if you see something say something o ẹ tí Ọlọ́run ọba fẹ́ bà ayọ̀ rẹ̀ jẹ́ kó má bá wa dọ́ọ̀jì sẹ́yìn àwọn tí wọ́n fẹ́ máa wá gbé wa jí wa gbé nǹkan yìí o if you see something lọ ní brother mi ní guy yìí sọ yìí o if you see something say something ìwọ tó o bá rí something tó o bá sọ something ogun something tó o sọ yẹn ìwọ náà ni ó consume o pẹ̀lú ògùn Ọlọ́run pẹ̀lú orúkọ àwọn alálẹ̀ ìwọ ni ó consume o ibi tí àwa bá délé ni ó ti di pé ojú ara kan fi sọrí báyìí mo wá ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà nínú ìlú pàápàá jùlọ àwọn ìlú wa àwọn ìlú gbèríko yẹn ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́run ẹ sara yín jọ ẹ ṣera yín lọ́kan ẹ tọ̀ àwọn bàbá wa lọ kí wọ́n sa yín ní gbẹ́rẹ́ kí wọ́n fún yín lásìjẹ so bọ́jẹ́ àdálẹ̀ mú dání nígbà tí wọ́n bá ti yìnbọn tí ìbọn ò bá ti ràn yín tẹ̀yìn náà dẹ́pọ̀ tí èsè pé wọ́n yìnbọn sẹ́ni ẹyọ ẹnìkan ìbọn wàá bá àwọn dẹ̀ jẹ́ bíi 10 ṣé agbára èèyàn 10 ò ní ká ẹyọ ẹnìkan gbogbo ògùn oníbẹ̀ lọ́wọ́ ìtagbára wọn ò ní ká ṣùgbọ́n nígbà táwọn náà bá ti pọ̀ àwọn náà tí wọ́n dẹ̀ rí pé àwọn yìnbọn sí yàn ìbọn ọ̀bá yàn àwọn náà ó họ ni gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe ń jọ yẹn wọn ò ní lè ṣe mọ́ gbogbo aládùúgbò wà gbáradì pé yes wọ́n tó ti wá báyìí o àti lé wọn padà o so bá ṣe máa lé wọn padà ní tàbí kọ́lọ́hún Olódùmarè kó fi wá fún wọn mú àbí kó fi wọ́n fún wa mú kọ́lọ́hún fi àwọn olórí burúkú yẹn fún wa mú so búdẹ tí máa ń sọ fún yín pé fídíò tẹ́ bá ti mú Fúlàní tẹ́ ká ìbọn mọ́ lọ́wọ́ tẹ́ bá AK-47 lọ́wọ́ ẹ̀ kí ni fi ń ṣe ilẹ̀ tiwa àwọn òbí wa náà dẹ̀ máa ń sọ pé wọ́n ìrájẹ kúrò yín náà lẹ́wà tó gbé lẹ́tọ̀ wá gbé lẹ́gbẹ̀ẹ́ kí náà porúkọ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fídíò lẹ́ẹ̀mọ̀ yá ń tẹ́ sí brọ́dà mi kan ti pè mí lénìí kọ́lọ̀ Lédùmarè kó bá mi dùn wọ́n nínú kọ́lọ̀ bá mi dùn wọ́n nínú wọ́n bá mi sọ̀rọ̀ lónìí mo fẹ́ máa sunkún pé kí n jọ torí tọ́lọ́run kí n bá wọn pe Chief Sunday Igboho kí n jẹ́ kó mọ̀ wípé kí wọ́n má ṣe fídíò ní gbogbo ibi tí wọ́n bá ti wọgbó mọ́ kán jọ torí tọ́lọ́run kán má ṣe fídíò mọ́ fi gbogbo fídíò yìí náà bẹ́ẹ̀ bá tiẹ̀ ní òkè alẹ́ nìkan tó free ti rìkọ́dù ẹ̀ sì lè kó pamọ́ ńgbà tẹ́ ẹ̀ bá ti kó sórí íńtánẹ́ẹ̀tì ibi tọ́lọ́run bá rẹ̀ fún wa ní gbogbo níta àwọn wa tán ẹ lè kórù yẹn sórí íńtánẹ́ẹ̀tì nígbà tá a kàn fi ń invite ọ̀tá ni because ariwo làwọn ń pa bí ẹni pé àwọn kan ń pariwo bí ẹni pé gbogbo Fúlàní náà ni àwa sọ pé àfẹ́ rí mọ́ irọ́
àwọn Fúlàní kan àwọn tẹ́rú bá ti pẹ́ lé alájọbí ni máa bú, àwọn Fúlàní kan ti ń bú alájọbí nílẹ̀ Yorùbá. So ẹ̀yin èèyàn ẹ dákun mo bẹ̀ yín, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dákun torí tọlọ́run, ó ní bẹ́ẹ̀ ṣe fi ilẹ̀ Yorùbá sí kẹ́ tó lọ, ẹ má jẹ́ wọ́n bàjẹ́ kẹ́ tó lu ọdún mẹ́jọ tẹ́ fẹ́ lò ní, ẹ má jẹ́ wọ́n bàjẹ́, torí àwa náà mọ tó wà lẹ́mìí yín, a mọ̀ pé ọdún mẹ́jọ yẹn ìrọ̀rùn ni ó kó bá wa nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n ká má ti pa wá tán, kí gbogbo àwọn tá a wà lónìí náà ká lè rí ọjọ́ dídá yẹn. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa, ẹ dákun torí Ọlọ́run. Ẹnjìnìà Ṣèyí Mákindé, ẹ ti gbọ́ eléyìí o kó tó ṣẹlẹ̀. Àwọn Yorùbá dẹ̀ ní káwí ká tó dá ní àgbàlagbà àjàkadì ni. Ṣakí ni o, ẹ tètè ránṣẹ́ sí àwọn tẹ́ ẹ bá máa ránṣẹ́ sí, àwọn politician tẹ́ ẹ bá máa ránṣẹ́ sí. Gbogbo bẹ̀rẹ̀ náà ni wọ́n ti ní chairman o, wọ́n ní chairman, àwọn chairman local government káàkiri gbogbo àdúgbò yẹn o, ní gbogbo àwọn ìlú yẹn o. Wọ́n ní àwọn councillor o, wọ́n ní ẹni tó wà lókè o, tó wà rep, wọ́n lẹ́ni tó wà ní senate o, tó jẹ́ pé jurisdiction wọn níbẹ̀ yẹn o. Ẹ tètè bá wa pariwo, gómìnà ẹ tètè bá wa pariwo fáwọn yẹn ń sìn. Gbogbo tí wọ́n bá lè ṣe the needful, tí wọ́n bá lè ṣe bóyá owó kéékèèké kan ni wọ́n dájọ́ tí wọ́n ó gbé kalẹ̀ fáwọn ọ̀dọ́ láti múra de ọjọ́ aburú táwọn olórí burúkú yìí ṣe káàkiri. Táwọn yẹn náà bá ti mọ̀ pé ìjọba wà lẹ́yìn àwọn náà ò ní bẹ̀rù láti ṣe ohunkóhun tá a ní káńtà sọ pé kán ṣe ìníkàn lọ jalè, ìníkàn lọ pààyàn. Ṣùgbọ́n èyí tó bá fẹ́ pa wọ́n, àwọn náà bá pa kò sí tó burú bẹ́ẹ̀. Òfin orílẹ̀-èdè yìí sọ pé self defence ni. Tí n bá ti rí èyí tó mú àdá bọ̀ wá sọ́dọ̀ mi tó fẹ́ tí mo dẹ̀ mọ̀ kó fẹ́ wá pa mí ni. So tèmi náà bá wá mú àdá lọ́tọ́ jẹ́ pé tèmi ni mo ráyè kọ́kọ́ fi gé orí ẹ̀. Self defence ni. The only thing ni pé I must be able to prove beyond reasonable doubt pé àdá tó mú wá sọ́dọ̀ mi ó fẹ́ fi pa mí ni ọ̀tán. So mo rọ ẹ̀yin èèyàn o, ojú òní tiwa, fídíò yìí ṣe fídíò tó gùn torí pé mo kàn fẹ́ fi sọ àpẹẹrẹ tí mo rí. Ọlọ́run máa ń fún mi lápẹẹrẹ téèyàn bá sọ̀rọ̀ tí n bá gbọ́. Ọlọ́run àwọn nǹkan kan wà, èmi ò ń ṣe wòlíì, mi ò ń ṣe kinní, Ọlọ́run yìí sọ̀rọ̀ sí mi létí. Ṣùgbọ́n àwọn thinking mi lásìkò tó wọ́ sí nǹkan yẹn, ó sábà máa ń yọrí sí rere tí n bá tẹ̀lé. So ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́run, ọmọkùnrin tó sọ̀rọ̀ yóò gbọ́dọ̀ kú o, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ní jẹ́ nǹkan ó ṣe gbogbo yín mo ti dárúkọ yẹn o, nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o. Tóun bá lè jáde tó lò wípé kàkà tí wọ́n fi máa pa àwọn èèyàn mi ká kú pa mí náà, tí n bá sọ̀rọ̀ báyìí ni wọ́n pa mí ká pa mí náà. Tóun bá lè dìde, tó bá lè lóyún yẹn, gbogbo ẹ tí ò bá ti lè bá ro irú nǹkan bẹ́ẹ̀, ọ̀tá Yorùbá ni. Torí anybody tí wọ́n bá pa ń Ṣakí, wọ́n pọ̀ ọmọ ìyá mi ni, wọ́n pọ̀ ọmọ bàbá mi ni. So Ọlọ́run Olódùmarè ò ní jẹ́ kí apá wọn ká ẹnikẹ́ni. Àfẹ́ kára ní Ṣakí, àfẹ́ nìyẹn o, àfẹ́ kára Ṣakí, àfẹ́ nìyẹn o. Ẹ tó lọ bòmíì tí wọ́n ti lè gbà yín láàyè, àwọn ọmọ ìyáyé pọ̀ níbi tí wọ́n pọ̀ sí. Àfẹ́ kára ní Ṣakí, àfẹ́ nìyẹn o. Gbogbo ìwọ tó wà behind ọ̀rọ̀ kára yẹn, tó o bá fẹ́ kí Ọlọ́run Olódùmarè kó ṣe ọ́ bí ò ṣe wù ọ́ àti ràn rẹ, bá wa jáwọ́ o. Brọ́dà mi, ẹ dákun torí Ọlọ́run, ẹ tètè àwọn orúkọ tẹ́lẹ̀ máa dá yẹn, ẹ tètè bá wa dá orúkọ yẹn, bọ̀ ẹ má mú ló mú. Ẹ make sure pé definitely àwọn tó bẹ́ẹ̀ ni, torí ogun ní sí ní mú, èpè sí ní jà. So ẹ̀yin èèyàn, ẹ dákun tí bọ̀dá yẹn bá ti dárúkọ wọn, mo ti ní kẹ́ ẹ bá wa dá orúkọ ìyá wọn mọ́ àti ti bàbá wọn. Lágbájá ọmọ lágbájá, ẹ bá wa dá orúkọ yẹn mọ́. Ẹ jẹ́ ká máa jí láàárọ̀ kí gbogbo wa mọ̀ á ṣépè lé wọn lórí. Kẹ́ wá wo tí ó gbẹ̀yìn wọn ní Ṣakí. Àwọn àgbẹ̀yìn bẹ́ẹ̀ bójẹ́ ẹ̀ wo tí ó gbẹ̀yìn wọn ní Ṣakí. So ẹ̀yin èèyàn kò ní jù báyìí lọ, tí mo súré wá sọ fún wa nìyẹn. Ọlọ́run Olódùmarè kò ní fi kó tó yáwọ́ pa wá o. Gbogbo àwọn tí wọ́n wà ní àhámọ́ nínú àwọn ọmọ ìyá wa, pẹ̀lú ògo Ọlọ́run, effort tí àwọn èèyàn ń put in place láti rescue wọn, Ọlọ́run á kún wa lọ́wọ́ lórí ẹ̀. Ojú òní tì wá. Mo kí gbogbo wa pé a ní ìpàdé ayọ̀.